dókítà olúṣọlá ìmísí òun ń relé ọlọ́ta odò ẹ jẹ́ ń gbére mi rèé kí wọn lọ́ta Àwórì nílé ọmọ aródẹdẹ wọ́n mi ẹ jẹ́ rèé kéèyàn mi pàtàkì olúwa ṣeun ẹni ọlá gbogbo ayé pátápátá ló mọ̀ ọ́ sí Ṣeun Gèlè adẹ́rìn pòṣónú ni ọ́ bàbá olúwa ṣe mí lóore ẹni ọlá lẹ́ bàbá olúwa ṣe mí lógo ẹ̀mí ọlá náà ń kọ́ ṣóńbẹ lálàáfíà ara lẹ́ Ṣeun Gèlè olówó orí ọkọ dámilọ́lá ìbàdí àràn àyà bàbá ǹjẹ́ Ṣeun Gèlè òní ló tún lé lọ́dún ló lé lóṣù ló lé lọ́jọ́ lókè ìpẹ́ ọjọ́ ayọ̀ ló jẹ́ ó yẹ kó o fi jó moore fádániwáyé olódùmarè ọba tó dá ọ sí o ọba tí ò jẹ́ kó o ti dẹni ìgbàgbé tó tún jẹ́ kó o rọ́dún tuntun àlọ́pẹ́ ló yẹ kó o dá fún olódùmarè ọba dániwáyé ọba rẹ̀ Ṣeun Gèlè ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ haúsá lọ́dọọdún náà ló mọ òbí gorí àtẹ ọdún kìí dùn kíkòrògùn má paṣọ ìṣídà òní rámáyé bẹ́ẹ̀ láàmì fi ọ́ ṣàwátì lọ́la dániwáyé ọba eré lẹ́kì ti gbé o ṣógbére ní àbẹ̀hùn Ṣeun Gèlè ṣógbére lọ́dọ̀ rẹ lẹ́ ọmọ ọlọ́ta odò ọmọ aródẹdẹ wọ́ mi ọmọ adìkúta mẹ́gbẹ̀ẹ́ sùn torí jàgùdà kọ́ mi bí torí kí baba yín lè rí ohun pàkúrọ̀ bódòrú ni àní kí baba yín lè rí ohun pàkúrọ̀ bódògànjọ́ ni olówó orí ọkọ dámilọ́lá mi bó kúkú mọ̀ pé ló gbólóró gbé àbó mọ̀ pé pẹ́ lóró sùn nílé baba tó bí ọlọ́mọ náà mi bí ọ̀bàyé jẹ́ àbèṣe tòun tọ̀dàlẹ̀ èèyàn bí ń tẹ̀ lóró wọnú gbòòrè kọ́lé sí níbi wọ́n ti gbé bí ọlọ́mọ bóró bá jẹ onílé yín tán orò àtúnmumi ìtura tẹ̀ orò àtúnṣe wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ nílé Àwórì ọlọ́tọ̀ odò níbi wọ́n ti gbé bí ọ ni mo ṣe ń gbé láwọn gógó lóbìnrin lè ṣe àwo gẹ̀lẹ̀ dẹ́rù lóbìnrin lè wò bí yèyé mi abẹ ìjọba fojú korò kílé agbé lẹ́ o bàbá mi oṣù àgẹ̀sán mo kí ọ ọmọ alábẹ́ tí gbẹ̀bí òwúwẹ̀ Ṣeun Gèlè wò wá ní kí ọ nílé ọlọ́ta odò kí n má ṣe délé oṣù àgẹ̀sán ọmọ ọlọ́kọ̀ níṣẹ́rí ọmọ iwájú ọlọ́kọ̀ á fi gbogbo ara ṣòwò ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ á sì jìgbà ẹ̀lẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ á tọ̀ yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọ̀ páwà káfàjẹ̀wà olúṣọlá bí n bá tún fẹ́ mo lè dọ̀pá tòun tàjẹ̀nù kí n wá fò gèdègèdè ọwọ́ wakọ̀ délé ìṣẹ́rí bákẹ́sán ògajùgò bí ògajùgò kùté bíbọn ìléwó bá ti ń bẹ lọ́wọ́ wọn akọni ọdẹ nírú wọn ṣe lẹ́ ọmọ agbẹ̀bí ayé ọmọ agbẹ̀bí ọ̀run bàbá ayé gbẹ̀bí tán nílé wọ́n tún lọ gbẹ̀bí lóde bàbá ayé agbẹ̀bí ewúrẹ́ tán wọ́n á tún gbà tàgùtàn a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹ́sán ẹni bá dáṣọrú rẹ̀ ṣòro nílé bàbá yín olúwa rẹ̀ apótà pátá tẹ̀yẹ̀ agbára kéèjì lọ ní lẹ́ ìṣẹ́rí àkẹ́sán ọmọ agbẹ̀bí òmùwẹ̀ olúwa Ṣeun Gèlè ọmọ ọlọ́ta odò ní ọmọ kí ọmọ aródẹdẹ wọ́ mi Ṣeun Gèlè olówó orí ọkọ dámilọ́lá bàbá olúwa ṣe mí lóore bàbá olúwa ṣe mí lógo ẹ̀mí ọlá igbá ilé rẹ ò ní fọ́ o bẹ́ẹ̀ làwo ilé rẹ ò ní ya afárá ilé rẹ ò ní sápá oye àfòmọ́ ò ní yí kúrò lọ́rùn ọ̀pẹ fún ọ Ṣeun Gèlè ojú owó ò ní pọ̀ tọmọtọmọ tayataya lọ́lá olúwa ọba okú ọdún okú ìlú o igba ọdún kan ṣoṣo ní fún ọ àṣìṣe bíi tó dókítà olúṣọlá ìmísí òun náà sì ni ọ̀mọ̀wé akéwì ìgbàlódé tí ń bẹ lórí ayélujára